Àdìpọ̀ tí mo sọ fún ọ wípé ó kù ṣẹ́jú méjì kákòókò ẹnìkan pé ṣẹ́jú méjì ohun ti tó àdúgbò náà láti wà báyìí. ẹni náà ti mọ ara ẹ o. sórí bọ̀bọ̀ tí ń jà lọ́ọ̀kan tí ń bẹ̀rẹ̀ tó wà nkárà gangan ó ṣeé ṣe kó jẹ́ di ìjà gan lákòókò rẹ̀ ó ti tó èyí tí mo sọ fún ọ lẹ́ẹ̀kan wípé sábàbí gan sábàbí aburú láti kò léyìí ló àkókò mọ́ àkókò rẹ̀ èyí ló gbé kú gàjà àwo lọ ọ̀rẹ́ mi apátákùtì. ọbí ọlọ́jà èrè èmi bá ní ọbí jà ẹ̀ bá sọ ajé wàá jọ ọlọ́sẹ̀. ọ̀rẹ́ mi já lọ àkókò rẹ̀ ló pẹ́. ayé lọ́jà ọ̀run nílé o. ayé lọ́jà ọ̀run nílé o. àkókò ẹni lé. ó bá kìíní bẹ̀. 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 Ìyá Dèjì ṣe rọmọ yín. Ẹ wo ìyá alẹ́ kan ẹ̀yin náà bá ń bá wí ojú kan ní bímọ ìgbójú ní tọ ẹ bá ń bá wí òde. kí ló kọ́ yín bẹ́ẹ̀ kí ló kọ́ yín bẹ́ẹ̀. ṣé mò ń ṣe gbẹ ṣé èmi ló ń bá wí báwo ṣe máa fọwọ́ rẹ mi mú. ṣé mò ń ṣe gbẹ ni mò ń ṣe gbẹ ni. ẹni náà lòun náà ṣé mi kò mọ̀ ọ́ ṣe máa ṣìnà òun náà. kí ni mo fi APANIMAYODA màláìka tí ń gbẹ̀mí ẹgbà mi ní ojú fọwọ́ kan mi ò ṣe gbẹ. ọ̀gẹ̀dẹ̀ dúdú wọn yà bù sán ọmọ burúkú wọn yà lù pa kábọ̀mọ́ wí ṣe wà gbẹ̀mí ọmọ aráyé yìí ò dá èèmọ̀ lùkùtù pẹ́pẹ́. kúkú pa bí wọ́n ṣe pọ̀ mọ́ mi. ojú kan ṣoṣo ló ń bímọ láyé ìgbà ojú lọ́kọ́ máa lóye bá mi ná mọ̀ mi kò dénà lọ́mọ ohun ojú mi rí ẹnu sọ èèmọ̀ lùkùtù pẹ́bẹ́. ọmọ aráyé bú o èé tí jẹ́ ètì wá ti ṣe kí ni mo ṣe o tẹ́ fi kọ́ mi lẹ́yìn ọkàn ọmọ ni mo ní ẹ bá ń bá wí o ẹ ti pa ojú ti dá ọmọ aráyé yóò dá ẹ sì gbé nílẹ̀ kẹ́ mọ̀ jẹ́. gbogbo ayé gbà mí o ẹ̀rọ ń kalẹ̀ sẹ́kọ̀ bá kọ́lé yó ìbáwí lásán mo fẹ́ ṣe o lọ́mọ ṣubú lulẹ̀ ló dákẹ́ ṣebí mi náà fi tèmi mi ò lè mọ̀ kí n pọ̀ mọ́ lọ́mọ o gbogbo ayé bá wà dá sí o ẹ dákun ẹ̀rọ ń kalẹ̀ o. kí ni yàn lẹ́nu gan kí ni òtò kọ́ yà mí lẹ́nu ọmọdé lọ pàmì àti mọ̀. ọmọdé kì í ṣẹjọ́ tèmi náà ṣẹjọ́ mi wá ni ṣẹjọ́ èmi ikú wá ni iṣẹ́ tẹ́lẹ̀ lù má rè gbélé lọ́wọ́ ni mo sì gbọ́dọ̀ ṣe é. àkóbá ni fún ẹni tí ń. àkóbá
ìyẹn nírú yín báyìí máa ń pè ní sábàbí. sábàbí gan-an lẹ́ ń pè. ṣẹ́bi mi wá ni. Ẹlẹ́dùmarè ni iṣẹ́ tó sì gbélé lọ́wọ́ ni mò ń ṣe. kódà sábàbí tí mò ń sọ fún ọ gan ẹlòmíì lè wà lórí òpó kọ́dún oṣù ọ̀sẹ̀ wákàtí ìṣẹ́jú kákòókò rẹ̀ sì pé èmi kú ń lọ lórí òpó tó wà. kódà kó ṣe pé o fẹ́ sọdá ẹnu mọ́tò ìyẹn lè máa sọ pé mọ́tò gbà èmi kú mo jẹ́ mọ́. sábàbí àkókò oníkálukú kò lè tàsé àkókò ẹnikẹ́ni ò lè jẹ ìṣẹ́jú títí báyìí kò lè gorí àkókò ẹni tákòókò rẹ̀ bá ti pé kí n mú lọ. so wá rí o sì wá sọ̀tà gbogbo yín o ọ̀rẹ́ yín mo jẹ́. ọ̀rẹ́ wa ni ọ́ ó sì ń láwọn ajẹ́lẹ̀ ọkọ̀ kan. sórí pé kẹ́hìn tó ń kọ́lé mọ́ ọ kọ́lé kẹ́hìn tó ń ralẹ̀ mọ́ ọ ralẹ̀ kẹ́hìn tó ń rọkọ̀ mọ́ ọ rọkọ̀ kọ́ mọ́ ọ gbádùn ní ìranú ṣúgà sórí ẹgbẹ́ ò bá já èmi kú gan gbádùn wọn torí ń padà mú un lọ ní tákòókò wọn bá ti tó kì í ṣẹ́bi mi wá ni. gbóná ikú ọ̀rẹ́ mi tó o bá wá pa gbogbo èèyàn tán ta ni ó wà tó kù. mo nífẹ̀ẹ́ rẹ̀ gan ọ̀rẹ́ mi ó sì lọ́pọ̀lọpọ̀ so rọpọlọ tó níyẹn kò ní ìjọba so wá rí nígbà gbogbo yín bá kú tí n bá payín tán lẹ́yọ kọ̀ọ̀kan tákòókò bá kó tí n bá mú kálukú lọ èmi náà padà kú olóde yí ọ pé kì í ṣèjọ mi ikú ò ní wà pa kú. Elédùmarè ni yóò nígbà àkókò tèmi náà bá pé àkókò mi ti pé nu nígbà gbogbo ayé bá ti tán èmi ni ó kù àkókò tèmi nu ará mi wò ó jẹ́ mọ́ ọ lọ. ọ̀rẹ́ mi mo ní mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ jókòó ọ̀rẹ́ mi. sọ́mù ọ̀rẹ́ mi á lò ó. kí ló dé? mo rò pé mo nífẹ̀ẹ́ rẹ kò ní bàjẹ́ fún ẹ dákun mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ rẹ. ṣé àtọrọ àkókò èèyàn kan ti ń tó o àkókò èèyàn kan ti ń tó o. ó tó lọ pààyàn láì. ṣe kíá kí ló fẹ́ sọ. mo dákun tó bá ti kú bí ọ̀sẹ̀ kan tó ti fẹ́ kàn mí dákun njó lè bó ń gbọ́. ìyẹn tákòkò rẹ bá ti fẹ́ tó. tó bá ti fẹ́ tó. ìyẹ́kẹ̀rẹ̀ kí n sì sọ fún ọ. èyí ti ṣe àkílódé náà ìlànà fẹ́nu láyé ń sá ayé ń sáré àti bímọ ẹ̀dá ń sáré àti ìrànlẹ̀ ẹ̀dá ń sáré ilé kíkọ́ wọ́n ń gbìyànjú ọkọ̀ bọ̀gìnì ẹ̀dá ò rántí ọjọ́ ikú wọ́n ń gbìyànjú ọkọ̀ bọ̀gìnì ẹ̀dá ò rántí ọjọ́ ikú ikú apanimayọ̀dá ikú àsárá ìlú apanimayọ̀dá màláìka tí ń gbẹ̀mí kó wá apanilẹ́gbẹ̀ẹ́ bàbá ọmọ amọ́mọlẹ́gbẹ̀ẹ́ bàbá wàláwí sàlìfàn súnmọ́lẹ́fẹ́ ìnìbàdà wàlábùdà miyaomi tẹ̀sí irú ìlàlùkọ́bùrí tá a bá lo ẹgbẹ̀rún ọdún láyé tá a lo thousand sí tá a lo double thousand tá a lo triple thousand kò sí tàbí ṣùgbọ́n màláìka tí ń gbẹ̀mí ni ó padà gbẹ̀mí kó wá ni ó padà kó wá. ẹ ti gbé mi jẹ́ ẹ̀ sókè. òdìlé ire o òdìlé ire ẹ fi spanner kẹ́mi ó bá jẹ́. òdìlé ire mo tún ṣe mi báyìí o. ẹ tẹ́ ẹ láti bí ẹ jọ ọ̀gá mẹ́kálẹ̀ ṣé ẹ sọ̀ fẹ́ máa parí mọ́tò ìlú mi báyìí. àwọn máa parí sọ. mi ò ní time ẹ jọ. ẹ jọ tó ẹ kàn fún 10 minutes my 5 minutes wọ́n mú ajẹ́ fi 5 minutes àti 10 minutes àkẹ́dá máa fi débi mọ́tò yìí máa ti wà rẹ́dí. ẹ jẹ́ kí n fọ opportunity ẹ jẹ. ìyẹn ní wáyé wà lọ́jà ní ayé lọ́jà. ṣé ó yá ẹ bá mi try láti karamọ́ṣẹ́ yìí ṣe gbọ́ ó fẹ́ rẹ̀ mí díẹ̀ ó fẹ́ lọ sùn sábẹ́ mọ́tò mẹ́rin tẹ́ni ẹ bá máa dé ẹjọ́ wa jí nílẹ̀ ẹjọ́ tó yẹ lóhùn ẹ parí iṣẹ́ yẹn kó tó dé 10 minutes mú fún òun ọjọ́ lóhùn. òdìlé ire o.
lè mọ ìgbà tàbí àkókò tọ́jọ́ ikú dìde ẹ máa múra. Àkókò ní nílé ayé bí ẹni wáyé wà lọ́jà ní ayé lọ́jà ọ̀run nílé. Ayé lọ́jà ọ̀run nílé o. Ayé lọ́jà ọ̀run nílé o. Ọ̀gá, àti parí mọ́tò yẹn tán sà. Ọ̀gá, kọ́sítọ́mà yẹn kọ́ ti jọ́ ti fẹ́ gbé mọ́tò. Ọ̀gá. Ikú dóró ikú ṣèkà. Ọ̀gá, olókun á máa wá. Ikú dóró ikú ṣèkà. Ikú ṣe ikú pa bírí abírí ti kú. Ikú pa bírí abírí gọ̀rùn. Ikú pa kọ̀ọ̀kọ̀ ominú àkọ́kọ́ dà. Ó di gbére o. Kí ló ń ṣẹlẹ̀ náà? Àdìmọ̀ èdè bẹ̀rẹ̀ tí mo bá ní pé kí n pọ̀ tàbí kọ́ sàwọn bá yín pàtí parí mọ́tò mi bá dẹ̀ ní kọ́ fún màmí mọ̀. Ọ̀gá ò mí mọ́kẹ́. Adé ọgọ́ mi mọ́ mi lè pa omi mọ̀ kọ́ tó ṣọ̀gà. Ṣáyìn ọmọdé ìfẹ́ máa mú mi ṣeré ni ọgọ́ mi mọ́kẹ́. Ṣáyìn ọmọdé ìfẹ́ máa mú mi ṣeré ni Kí ló ṣe ẹ́? Jẹ́ sọ nǹkan fún ẹ. Tó bá ronú láti èní títí di ọ̀la, kò ní kí dáàdì jí o. Jọ kí má ronú. Ṣé dáàdì ti kú lóòótọ́ ni? Ṣòro dáàdì ti kú. Àwa lè ti torí pé wọ́n kú. Tó bá ní kó máa ronú sìn báyìí, nǹkan tó máa dá sí ẹ lára kò ń ṣe kékeré. Mo dẹ̀ ti ń sọ fún ẹ, má ronú. Ó ti ronú sí ó ti pẹ́. Ọkàn sọ bẹ́ẹ̀ ni. Ó yà mí lẹ́nu cause mi ò tí believe pé dádì ti kú báyìí. Lórí pé ká gbéyàn wá orí èèyàn. Wọ́n dẹ̀ ń tọ́jú ẹ̀. Ara ẹ̀ dẹ̀ yá, ara lára ẹ̀ yá. Dádì kú. Jọ ṣé wọn gbà kó ní kúkú ni. Ó dẹ̀ ní pé kí n má ronú. Torí ọkàn wò pé dádì gbàgbé ni kò ní kó rí bẹ́ẹ̀. Àsìkò wọn ló tó. Àsìkò dádì ló tó tí wọ́n fi kú. Lásìkò wọn ò bá tó ẹnìkan kò lè rí wọn pa tó lọ́wọ́ bá fọwọ́. Àsìkò àbí kí ló sọ? Àsìkò wọn ló tó. Àsìkò? Ṣé kò yẹ kí wọn náà wò báyìí ni? Ẹni yẹn gbádùn. Ó lọlé. Ìjọ́ kejì dádì dẹ́kù. Ọlọ́run ti kọ́ pé àsìkò wọn ló tó. Káníkàn ṣe bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀. Má ronú tó bá ronú sí wa kán fi ronú ṣe rẹ léṣe. Mi ò láìpẹ́ dádì ó. Má sunkún mọ́ tó bá bó ṣe ń sunkún ìgbà èmi náà lè ní. Má sunkún mọ́. Ok, ẹgbẹ́ ti ń gbà yẹn. Èmi ò kí fẹ́ ṣe wèrè o. Aláyọ̀ ló máa ń dá wèrè lẹ́nu àdúgbò o. O ti sọ pé o gba àwọn kékèké àdúgbò yìí, o bu ọlọ́mọ bí ọ̀pọ̀ ọ̀lọ́. Ọkọ̀ ní fẹ́ gbà, ok, èyí máa tó wèrè yẹn. Ó dà pé ní gbọ̀ngàn, èrí gbọ̀ngàn wà jáde. Ṣé mi ló bá wí? O, àwọn ọ̀gbẹ́ yìí ní káró mi nípa ọ̀pọ̀ ẹ̀ lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́. Àìwò ni bàbá wa sọ yìí. Bàbá ìyàgò ẹ̀yin ẹ̀ fúláyé jẹ. Alẹ́ ti sọ wájú lóde. Ìwé kẹ̀, àwọn fún mi sẹ́ni. Kí lè sọ ìyá mi? Èmi ẹ̀gbọ́n ẹ ti rí o. Ẹ ti rí ara ẹ̀ ti rí pé ó ti ń bẹ́ báyẹn. Ẹgbẹ́ mi, ẹ̀yin náà ti ẹ mọ̀ pé ìṣẹ̀gbà lẹ́nu ọwọ́ mi jọ ẹ̀. Ọlá kí ló jẹ? Alẹ́ ti jọba aláyé wo aláyé bá bínú tó alẹ̀. Mi ní pọ́ọ̀fù lọ́wọ́ tí. Aláyé wo ọmọ ògbó kankan lèmi. Ọ̀rẹ́ mi, àdìpọ̀ tí mo sọ fún ọ wípé ó kù ṣẹ́jú méjì kákòókò ẹnìkan pé ṣẹ́jú méjì ohun ti tó àdúgbò náà la sì wà báyìí. Ẹni náà ti mọ ara ẹ o. Sórí bọ̀bọ̀ tí ń jà lọ́ọ̀kan Tí ń bẹ bọ̀. tó wà nkárà gangan. Ó ṣeé ṣe kó jẹ́ di ìjà gan-an lákòókò rẹ̀ ó ti tó. Èyí tí mo sọ fún ọ lẹ́ẹ̀kan wípé
pé sábàbí gan-an. sábàbí aburú sáà ti kò léyìí ló. àkókò mọ́ àkókò rẹ̀. èyí ló gbé kú gàjà àwo lọ ọ̀rẹ́ mi apátákùtì. èmi ọbí alájà èrè èmi bá ní ọbí jà ẹ bá sọ ajé. Pàjọ ọlọ́sẹ̀. ọ̀rẹ́ mi jẹ́ lọ àkókò rẹ̀ ló pẹ́. ayé lọ́jà ọ̀run nílé o. àkókò ẹni nílé ayé bí ẹni wáyé wà lọ́jà ní. ayé lọ́jà ọ̀run nílé. dẹ̀dẹ̀ ẹ̀gbò ikú ọ̀rẹ́ mi dẹ̀dẹ̀ ẹ̀gbò ó ti sọ kó ronú ilé àwọn kan nù. àkókò ẹnìkan ló pé nísàlẹ̀ ń bẹ̀ wọ́n torí ẹ̀ mo ṣe yọjú sí ọ̀rẹ́ mi. ó ti pa wọ́n lẹ́kún dẹ̀dẹ̀ ẹ̀gbò. ẹjọ́ mi kọ́ ṣẹjọ́ mi wá ni. wọ́n kò sákòókò. dúró náà ọ̀rẹ́ mi sọ gbàgbé àdéhùn tó ń ṣe fún mi sá. àdéhùn wípé tó bá ti kú ọ̀sẹ̀ kan tí ó kàn mí ó bùn gbọ́. ṣé yùn ni. ń gbàgbé. ó ṣe ọ̀rẹ́ mi. wo wò jẹ́ sí ọ ní àlejò. àlejò kọ́ àkókò ẹnìkan ló ti tó ń lè dúró mọ́. ìṣẹ́jú kan péré làkókò ẹnìkan. yẹ́n sí ọ lálejò tó lọ pa wọ́n lẹ́kún ẹ̀dẹ́ apanilẹ́kún jayé. ẹ̀dùn o tí èsè pé ojú bẹ́ẹ̀ ni. Báyọ̀ dìde! Báyọ̀ dìde! Báyọ̀! Báyọ̀ dìde! Báyọ̀! Báyọ̀! Báyọ̀ dìde! Àbúdá Báyọ̀ ti kú bàbí Báyọ̀ dìde! Báyọ̀! Báyọ̀ dìde! Báyọ̀! Báyọ̀ ti kú bàbí Báyọ̀ dìde! Báyọ̀ dìde! Sori, wọn náà kò ṣe fáìn tó. Ṣé kó máa dìde sẹ́rẹ̀? Kí ni ní sì ló fún pa? Alẹ́ mi kọ́ mo pa. Ta ló wá pa? A ní ìmọ̀ bí kò ẹ̀ ṣe jẹ́. A ní ìmọ̀ bí kò ẹ̀ ṣe jẹ́. Tàbí ọ̀tá ló pa? Alẹ́ mi kọ́ mo kó yẹ kẹ́ ẹ̀dá mi gbọ́. Mọ́nìsà. Kò tí jẹ́wọ́ o. Kò tí jẹ́wọ́. Arábìnrin. Ó sọ pé ò jẹ́wọ́ náà. Kọ́ mo pa. Láàárín ìwọ obìnrin sèmi obìnrin, sọ fún mi. Sórí police is your friend. Tó bá sọ òótọ́ ọ̀rọ̀ fún mi, àwọn ọmọ bá ṣe máa yanjú ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n tó bá sọ fún mi, officer, take her in. Shut up! Stand up! Stand up! Mo mọ̀. Kò ṣe nǹkan tó lé ẹni ìwé, a máa sọ̀rọ̀ later. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ̀yin kọ́ ló sọ pé ń béèrè. Bẹ́ẹ̀ni. Kí ni mo lè ṣe fún yín? Àwa ni àbúrò ọmọ tí òun àtọkùnrin tán wà ní òtẹ tó ṣe. Lady apààyàn yẹn. Ọmọ mi ẹ ṣàpàyàn. Ọmọ mi ẹ̀yin lẹbi apààyàn. Kò lè pàdún. Ọmọ mi ò ní pààyàn. Ọmọ yín ó máa fojú ba ilé ẹjọ́. Tí àwọn gọ́ọ̀mẹ̀ntì tí wọ́n bá tún kọ̀ tí wọ́n ò dájọ́ kú fún, èmi fúnra mi màá rìn ìrìn ẹ̀ tó máa fi dájọ́ kú fún. Ọmọ yín apààyàn. Ẹ̀yin lẹbi ọmọ apààyàn. Ẹ̀yin lẹbi ọmọ apààyàn. Ẹjọ́ torí olóhùn ẹjọ́ ṣẹ́yìn lè gbarú ẹ̀. Ṣé ẹ lè gbarú ẹ̀ mo bèrè lọ́wọ́ yín? Ẹ kí ni nǹkan tẹ́ fẹ́ kí n ṣe sọ̀rọ̀ tó wà lẹ́yìn? Kò sí ìrànlọ́wọ́ tí mo fẹ́ ṣe ṣọ́sọ fún yín pè mí níjọba ni.
ọmọ yín pààyàn tó bá jẹ́ ọmọ títí yín lọ pánkọ́ ṣe máa gbárù ẹ̀. àmọ́ pé ní ìrìn wa ló. kò sí kankan tí mo lè ṣe fún yín ọmọ yín máa fojú balẹ̀ ẹjọ́ ni kò dẹ̀ sí nǹkan tí mo lè ṣe. ẹjọ́ torí ọlọ́run ẹ̀yà pààyàn burúkú yìí. sọmọ yóò ní sẹ́mọ̀ báyìí. mo sì máa ń dábọ̀ rẹ̀ fún yín ìwé ìmúlẹ̀ lọ́ọ́ kàlẹ́ kó ọ̀rẹ́dẹ̀ wá dábọ̀ bá mi lè tó wọn máa kún sí èmi. ìjájá ìjọ láti bá ìwọ náà. ẹ̀gbọ́n mi ẹjọ́ ẹ̀ẹ́dẹ̀ síjọ́ àmì wò wọ́n. no má sọ yẹn fún mi don't tell me that èèyàn pààyàn wọ́n ní kí wọ́n dájọ́ bó ṣe tọ́ bó ṣe yẹ mo sọ pé àwọn ẹbí ẹ̀ ti wá bẹ̀ mo sọ pé ẹbí ẹ̀ ti ń bẹ̀ ṣé èmi ní kí máa iṣẹ́ mi bó ṣe tó àti bó ṣe yẹ yìí. èmi ní kí máa ṣe ìgbọ́ ẹ̀kọ́ tí ẹ̀wọ́ tó lórí ẹbí ó bàbá àgbàlagbà ẹ̀ tó wá bẹ̀. èmi gẹ́gẹ́ bí adájọ́ tí ìjọba bá sọ kọ́ tó bá sọ yí pé àwọn ò dájọ́ bó ṣe tó àti bó ṣe èmi gẹ́gẹ́ bí ẹnìkan màá make sure yí pé wọ́n dájọ́ ọkọ̀ fún. no I'm just make sure yí pé wọ́n dájọ́ ọkọ̀ ó máa serve as lesson fún àwọn tó kù níta mẹ́rin tí wọ́n ṣe rúbọ̀ tó ṣe. ìṣàjẹ́ má bì í. ẹ̀yin ni parents Bọ́lá tó ṣàṣemáṣe yẹn tó pààyàn yẹn mọ́dà yẹn ọmọ àpààyàn yẹn ẹ̀yin ni parents ẹ̀ so ẹ̀yin lẹ̀gbọ́n ẹ̀ ẹ̀yin ni dáàdì ẹ̀ ok ọmọ tó pààyàn yẹn àbí. ọmọ mi ò ṣàpààyàn. ó kì í ṣàpààyàn ó ṣe wá pààyàn sínú bẹ yẹn wáyé tó ṣe pààyàn sínú bẹ yẹn ẹ̀jẹ̀ sọ fún mi pé kì í ṣàpààyàn àṣìṣe yẹn ló máa kọ́ lẹ́kọ̀ọ́ ẹgẹ́ ẹ̀ ti sí báyìí kò ṣẹjọ́ lọ́wọ́ mi ọwọ́ ìjọba lẹ́jọ́ wa àbí agbẹjọ́rò fún ìjọba interest ìjọba ni mo máa protect bọ̀ kí n sọ fún yín sà tí ìjọba bá sọ wípé òun ò ṣẹjọ́ mọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi tí àwọn mo máa make sure pé mo rán Bọ́lá lẹ́wọ̀n mo fi jó fún. agbẹjọ́rò rẹ. yes na ẹ má bẹ̀ mí no don't beg me ṣé tí a bá fi jókòó kó tún lọ pẹ̀lú bí ìta ni. no má sọ fún mi pé àṣìṣe ni apààyàn ẹ̀jẹ̀ kan fi jófin tán bá fi jófin kò ní ṣe bẹ́ẹ̀ ó máa sábà lẹ́sìn fún irú àwọn ẹ̀ tó kù. bàbá ẹ wojú mi dáadáa gẹ́gẹ́ bí agbẹjọ́rò fún ìjọba tí ìjọba bá sọ pé òun ò ṣẹjọ́ èmi gẹ́gẹ́ bí ẹ̀yẹ àwọn make sure pé mo rán ọmọ yín lẹ́wọ̀n. bàbá dájọ́ ṣé ìṣẹ̀lẹ̀ dálẹ̀ báyìí ṣé ìlànà ìkẹwàá kàlẹ́. orí mi ò mú fowó ńlá ẹlẹ́dàá mi ò mú fowó dọ́là jaburata mílíọ̀n ni mo fẹ́ o dọ́là ni mo fẹ́ orí mi ò mú fowó ńlá ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ wá bá mi ní. ẹlẹ́dàá mi ò mú fowó tí ò fẹ́ kẹ́kọ̀ọ́ ọmọ burúkú yíká tẹ́lẹ̀ gbogbo yín. bó wà níbi tẹ́ lọ. Àyọ̀ká ṣé kankan kọ́ torí adájọ́ yẹn kò sí bèmi àti dáàdì ò ṣe gbẹ bí mo ṣe wà yí gan ṣó máa ti gbà tí mo ti dọ̀bá dáàdì nìkan mo ń dọ̀bálẹ̀ kí a dọ̀bálẹ̀ dáàdì dọ̀bálẹ̀ ẹni tí ò mọ̀ wá tó bá a kánu gan tún dọ̀bálẹ̀. mo wà ń lọ dọ̀bálẹ̀ fọ́mọ tí ò tọ́ irọ́ ọmọ mi nítorí ẹ̀yin ọmọ yìí ẹ dójú tì mí ẹ dójú tì mí gan. dáàdì kò ń ṣe bẹ́ẹ̀ kò ń ṣe òun ló já tiẹ̀. ẹ sì gbomi jẹ́ lójú mi. nǹkan dáadájọ́ tó ń sìn báyìí wọ́n lẹ́jọ́ yẹn kò sí lọ́wọ́ àwọn kódà àwọn olókùn gan ti fẹjọ́ lẹ̀ àmọ́ àwọn lọ́ọ̀yà àwọn náà fẹ́ lójú lọ́ọ̀ nìkan ló lè yọ wá nínú gbogbo ń tá a kó sí i àmọ́ tó lòun bá máa yọ wá èèyàn náà ló máa ná wà adájọ́ ìlà wa bẹ̀bẹ̀ tó sọ pé òun ò gbẹ́bẹ̀ yìí
kò síbi ń ṣe bẹ́ẹ̀ tó. kò síbà ṣe bẹ́ẹ̀. mo ń dọ̀bálẹ̀ mo ń fàgbẹ́ kanlẹ̀ báyìí. ọmọ tí ò tó ọmọ mi mo wà ń dọ̀bálẹ̀. o mọ tó lè sí ó lẹ́jọ́ òun kò tẹ̀ kí wọ́n á tún kẹjọ́ àwọn èèyàn olókùú mọ́ ó ti dẹjọ́ ìjọba. Ọlọ́run máa sá níbo la ti fẹ́ wá gbọ́rọ̀ ìgbà báyìí mo nígbàgbọ́ pé lágbára Ọlọ́run ẹ̀gbọ́n mi ò ní sẹ́wọ̀n orí ìyá mi nù sáré kódà yóò ti wà lẹ́yìn ojú òní. ọmọ ẹni ò bá jọ ní àbáyọ. èèyàn ọmọ ẹ dójú tì mí ẹ dójú tì mí ẹ dójú tì mí. ẹ̀gbọ́n yóò gbàgbà mi sùúrù o kò gbàgbà mi sùúrù sẹ́wọ̀n àwọn fún mi báyìí. mọ́mì ẹ pẹ̀lẹ́ Ọlọ́run máa fún yín lálàáfíà ẹ ní kú báyà ní fojú sunkún yín ẹsẹ̀ yín tẹ́ fi rìn ìwọ bíbà yìí òun náà lè máa fi rìn jáde lágbára Ọlọ́run ẹ máa pẹ́ fún wa. Àríkẹ́ báwo wà ní báyìí. owó náà ni o àwọn dókítà sọ pé tábà ti san deposit 400,000 naira wọn ò ní bẹ̀rẹ̀ operation mọ́mì bọ̀dá mi mọ́mì ò gbọ́dọ̀ kú o. mọ́mì ò gbọ́dọ̀ kú báyìí mọ́mì ló kù fún wa mọ́mì máa jẹ wọn mọ́ lágbára Ọlọ́run mo máa try gbogbo possible best mi gbogbo ìgbìyànjú tó ọkùnrin ń gbìyànjú láyé ni mo máa gbìyànjú tí màá fi wá owó tá máa fi treat mọ́mì ò gbọ́dọ̀ kú báyìí o mo máa ọ̀nà kọ́nà bó jẹ́ kí n lọ gba àárò ni kí n ta gbá kí n ta owó mo gbọ́dọ̀ wá owó tá máa fi treat mọ́mì ò gbọ́dọ̀ kú báyìí o. Àríkẹ́ jẹ́ kí wọ́n lọ báyìí kí wọ́n lọ wá gbogbo ọ̀nà tí máa fi wá owó yẹn tó máa fi bẹ̀rẹ̀ operation fún mọ́mì ò gbọ́dọ̀ kú báyìí o mò ń bọ̀ ṣùgbọ́n máa wo mọ́mì máa tọ́jú mọ́mì máa wo mọ́mì òjò ń dúró Ọlọ́run Àríkẹ́ mò ń bọ̀. tí dókítà ṣe kọ́ fún ilẹ̀ ṣe máa ẹ má ṣe mistake rárá o bẹ́ẹ̀ lọ ṣẹ́gbọ́ Ọlọ́run á fún wọn lálàáfíà gbogbo ẹ̀ pátápátá ló máa bá wọn lára ẹ kú tọ́jú wọn lọ. Adúpẹ́ fọlọ́run. Olúwa ṣeun Olúwa ṣeun. Like stress yẹn ti pọ̀ jù. O ti ṣògo ṣé wọ́n ti respond to treatment. Ẹ wo adúpẹ́ fọlọ́run even bọ̀dá mi ni mo expect báyìí tó rán táwọn bá ti dé àwọn máa sort everything out kó ló ń bá mi ṣọ́ wọn dé. Ọlọ́run máa ṣọ́ wọn Ọlọ́run máa pèsè lágbára Ọlọ́run. Ìjẹta báyìí ẹ̀rù ti bà mí. Ọpẹ́lọpẹ́ oxygen tó fi bá mi rà wọ́n padà. Ṣáwọn ni o sọ pé nínú wọn lo oxygen. Ìyá ẹ pẹ̀lẹ́ báwo wá ni ṣé wọ́n ti ń respond wọn? Wọ́n bá ti ń respond yẹn ẹ̀wẹ̀ máa wọ̀ ọ́ wọn lè kú. Kẹ́ fọkàn balẹ̀ ẹ má ronú. Ó mú mi rántí dádì ọ̀rẹ́ mi kan nígbà tí mo wá ń sùn gba roommate mi ní ẹni. Ẹ wo dádì ẹ̀ báyìí kódà wọn síkì kò sí nǹkan kan tó ṣe wọ́n o. Kódà wọ́n tún ṣe sáfìsì lọ́jọ́ yẹn wọ́n ṣe prayer fún yàn. Akàngbọ́ pọ́n kú náà ni. So ẹ má wọrí wọ́n sọ ti ń respond wọ́n lè kú. Ẹ pẹ̀lẹ́ ṣẹgbẹ́ má ro o. Ẹ má ro. Ọlọ́run ò ní jẹ́ kí nǹkan kan ṣe wọ́n. Ọlọ́run ò ní jẹ́ kí nǹkan kan ṣe wọ́n. Ẹ wá ṣojú mi tọ̀ mí ni ta ni mò ń wò yó.
bá ti yá délé kó tètè sọ fábùrù rẹ kó wá mọ̀ ọ́ torí mi ní fẹ́ máa jáde lọ láìpẹ́ tó gbọ́. Ó wá ní báyìí, bó ní báyìí, níbo la adájọ́ dájọ́ sí? Adájọ́ ṣe kí ni? Adájọ́ kú? Kábíyèsí Elédùmarè. Dúró kí n pè ọ́ padà. Àyọ̀ká, adájọ́ tí wọ́n ní yanjú ìgbẹ́jọ́ Bọ́lá, wọ́n ládájọ́ kú. Olúwo ṣé òun ta adájọ́ kú kẹ̀? Ó kú. Ọlọ́run fi bá wa ṣe ni. Adájọ́ tí ń lérí tí ń léka. Bá ń bẹ́ tó sọ pé òun ò ní gbọ́, òun ò ní gbà. Ipe àfi kí Bọ́lá ó lọ ẹ̀wọ̀n. Kò wá rí báyìí, kò wá dòní. Kábíyèsí Elédùmarè, irú Ọlọ́run ni ò sí o. Ikú àsárá ìlú Apanimayọ̀da màláìka tí ń gbẹ̀mí tí ń gbẹ̀mí kó wá apanilẹ́gbẹ́ bàbá amọ́mọlẹ́gbẹ́ bàbá. Kókó rẹ ló tọ̀. Àfọ́jọ́ ti tó. Ẹjọ́ mi náà kọ́. Kókó rẹ ni o. Ọ̀rẹ́ ni wà. Ọ̀rẹ́ ni wà. Ilẹ̀ ni wà. Dàpọ̀. Ikú dàpọ̀. Ikú dàbí yé. Òdìlé ire o, òdìlé ire ó lọ o, òdìlé ire Ikú kí ló dé? Ọ̀pá mi lójú àlá tán ní ìsìn. Níbi mo sùn sí o tó wá bá mi lójú ayé o tó fẹ́ gbẹ̀mí mi. Kọ́ni ò tí ì pé. Èmi mo sì fọ́. Ẹgbẹ́ ló ń sọ lẹ́nu báyìí. Ọmọ ìyá bí a mọ̀. Mo wò ọ̀rẹ́ ẹ̀ mi. Kókó rẹ̀ ò tí ì tó. Bọ́lá, òun ṣo lóṣó. So olóṣó ló lọ́ ṣe ní skul. Rárá òṣì òun bá gbà ẹ̀ bá. Olóṣó ló lọ́ ṣe. Tó yẹ pé pákí ni dáàdì wa máa ń gé ta láti fi rán wa skul. So òṣó lóṣó lọkùnrin kú mọ́ ẹ lórí lòtẹ́. Òṣó lóṣó lọ kú mọ́ ẹ lórí lòtẹ́. Ilé àjẹkọ̀ọ́ fáwọn ìjókòó ẹ̀ náà tí wọ́n pọ̀ níta. Gbónádúró wọn tẹ̀lé bí ẹnì kọ̀ọ̀kan. Ṣé tó bá ṣo lóṣù yẹn? O ò ní exist ni. Ìpín ò ní dànù. Àwọn èèyàn àbí ń pé orí ẹ̀ kí n pé orí àwọn èèyàn mọ́gi tí ó wà ókè wá sọ fún mi kó kí n ṣe lóṣù tí ò bá ń ṣe lọ́pẹ́lọpẹ́ Ọlọ́run tó fàjì lọ wọn adájọ́ yẹn ipò olùbá wà lónìí ó máa wà nù wétàn pé ọmọ fámìlì àkànnà tí ó ti lọ sẹ́wọ̀n ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ bó tiẹ̀ wẹ́ tún ṣe bẹ́ẹ̀ times 3 ilé ló bọ́ sí bùkórì gbogbo ilé àpò àwọn ẹgbẹ́ lọ́pọ̀. Àkókò ẹni nílé ayé bí ẹni wáyé wà lọ́jà ní ayé lọ́jà ọ̀run nílé. Ayé lọ́jà ọ̀run nílé o. Sà, a nílò ìrànlọ́wọ́ yín ni. So bẹ́ẹ̀ ṣe rí wa yìí òṣèré orí ìtàgé ni wá. A máa ń kọ orin a dẹ̀ tún máa ń ké ewu a fẹ́ ṣe eré ní ìrántí àwọn èèyàn wa tán ti kú àti wípé ọ̀gá wa kan tún ṣẹ̀kù ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ni so a wá fẹ́ fi ṣe ní ìrántí wọn so a wá nílò ìrànlọ́wọ́ yín bóyá kẹ́ help wa kẹ́ promote wa. Ǹjẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe yẹn ẹ jẹ́ kí n gbọ́ bí ó ṣe fẹ́ lọ. Ikú dóró ikú ṣèkà ikú ò ṣe èyí tán. Ikú dóró ikú ṣèkà ikú ò ṣe èyí tán o. Ikú pabiri abiri ti kú ikú pabiri abiri rọrùn ikú papọ̀ orí ọkọ̀. Irú track tẹ́ fẹ́ ṣe yìí it will be a remembrance fún àwọn tó ti lọ
nínú àwọn ọ̀gá yín àwọn òṣèré ńláńlá ẹ̀. So mo really appreciate nǹkan tó fẹ́ yẹn. Then I will with láti inú ọkàn mi wá. Thank you so much, sir. I will help you people. Thank you, sir. Kí n bá ní fún yín lówó kò ní ní mínì sí yín. Ṣùgbọ́n mo ní best producer kan tí mo lè introduce yẹ sí yín. Tó dẹ̀ máa bá yín ṣe audio track tó yẹ kó máa sound dáadáa tí gbogbo ayé máa gbọ́. Tó máa nífẹ̀ẹ́ sí. Ṣé kó tó bá jáde gan-an ẹ máa love ẹ. Ẹ máa fún yín ní contact ẹ. Màá dẹ̀ fún yín ní àdírẹ́sì ibi tó wà. Orúkọ producer náà ni Sam White. He's a very good producer. Ṣé understand? So at least tí ẹ bá ṣe audio track ẹ jáde, màá tí n bá gbọ́ dáadáa táwọn èèyàn bá ti like ẹ̀ tán nífẹ̀ẹ́ sí, máa wá introduce yín sí talent media. Àwọn ni video producer. A máa wá ṣe video audio ìtẹ̀ ṣe síta ẹ̀. Wow, thank you so much. So that kí gbogbo ayé lè dá yín mọ̀ wọ́n lè mọ̀. Ẹ máa múra. Àkókò ẹni nílé ayé bí ẹni wáyé wà lọ́jà ní. Ọ̀rẹ́ mi. Ayé lọ́jà. Tó o bá ti ń gbọ́n rí báyìí ó tún fẹ́ ṣiṣẹ́ láàbí rẹ nù. Iṣẹ́ mi pọ̀. Bá ń tọ́jú pé ìdí ní fẹ́ dé. Kí n bọ́ gbé pamọ́? Ló ń ká àlejò rẹ̀. Kó sì gbà ń ká àlejò rẹ̀ kò gbà. Tó bá ti fẹ́ pààyàn báyìí, àárín ọmọ ìyá yọmọ ìjà ni. Èmi tí mo fẹ́ fún náà torí ìtara mi ni. Torí ìtara mi náà mo kú fẹ́ fún. Ọlọ́run ṣàánú. Ìwé ìwò lélẹ̀ gan ni mi ò mọ̀ bóun lù báyìí. Ṣé ṣe wo òwe tí ó ní kí n máa bóun wo? Lọ ṣàánú. Àyìndé ẹlẹ́mu. Àyìndé ẹlẹ́mu ẹ̀bù ẹlẹ́ẹ̀kejì ni ẹni tó wà lákọ̀ọ́kọ́ ń lọ yanjú tó túmọ̀ sí pé ẹni tó kàn lẹ́yìn yẹn ń lọ kàn. Ó jẹ́ gbèsè ọ̀tá mi ta. Ó ti kàn mí ọ̀rẹ́ mi gbà bọ̀dé. Apanilẹ́gbẹ́ bàbá ọmọ amọ́mọlẹ́gbẹ́ bàbá wàhálà wíṣà alifan sumal fẹ́yìn ìbàdà wàhálà bùdàmí yaomi tẹ̀sí irú ìlàlùkọ́bùrí tá a bá lo ẹgbẹ̀rún ọdún láyé tá a lo thousand sí tá a lo double thousand tá a lo triple thousand kò sí tàbí ṣùgbọ́n màláìka ti ń gbẹ̀mí ni ó padà gbẹ̀mí kó wá ni ó pa gbogbo. Ẹ dúró ọmọ. Gbogbo ẹ má dùdú ara ẹrù tí máa kú wọn a máa sunkún òfò àwọn bàdàrí ọmọ sunkún ìyà wọn ta ọmọ sunkún ṣẹ lẹ́yìn mi ìgbàjẹ nífẹ̀ẹ́ mi ẹdùn tí wọn sunkún lẹ́yìn mi sá tí mo ṣe dáadáa ẹ wo àmọ́ kí o wò bóyá mo lè dọ́gbọ́n sí i ti lẹ́ńlẹ̀ yìí. Wọ́n jẹ́ kúkú òfò. Wọ́n jẹ́ kọjọ́ lọ́jọ́ lọ́wọ́. Ọlọ́mọ jẹ́ kúkú tó. Káàbọ̀. Ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mi. Ti lọ gbẹ̀mí yàn. Ọ̀rẹ́ mi. Àwa dúró gbéwèé lẹ̀. Ọ̀rẹ́ mi sọ̀rọ̀ pé ń tó sí ọ̀dà. Kí mo ṣe? Ń tó sí ọ̀dà ó ṣèlérí fún mi. Kí bọ́ sàdé fún mi ni.
mo sì wá mọ́rọ̀ ayọ̀ bọ̀ wá bẹ́ ọ ni o. ọ̀gẹ́ sọ̀rọ̀ ayọ̀ oúnjẹ. ó yẹ mọ́ ọjọ́ kó mọ́ dunnú ni. irú ijó burúkú wo ló kò sí jó lẹ́sẹ̀ mi. sọ mọ̀ pé mo sọ fún ọ pé lẹ́dùnmarè tó bá fẹ́ ṣiṣẹ́ a máa dàrú mẹ́mi náà lójú tó ṣe wípé ẹn tákòókò rẹ̀ bá kàn ó lè mọ́ jọ tó máa sọ pé kí n lọ mẹ́lòmíì lọ Ẹlẹ́dùnmarè ló ṣiṣẹ́ ṣùgbọ́n mo wá ní ìròyìn ayọ̀ fún ọ bẹ́ẹ̀ kó mọ́ ọjọ́ kó mọ́ dunnú torí pé lẹ́yìn tí àkókò ẹ̀ pé tí mo lọ mú lọ ìwọ ló kàn ṣùgbọ́n wà ìsàlẹ̀ ní ti bẹ̀rẹ̀. má gbé ìsàlẹ̀. ìní tí ì pọ́ ní ìsìn ìsàlẹ̀ ní ti bẹ̀rẹ̀. ọ̀rẹ́ mi. kí ló ṣe ọ́? Adémọ́ lọ kó mọ́ dúró. ọ̀rẹ́ mi yọ inú bàrù jẹ́ mọ wà ní oṣù wa. Adémọ́ jókòó. jókòó sẹ́ jókòó wíwé sí ẹ̀jẹ̀ rẹ báyìí. ní sórí. kí gan ló fẹ́ sọ? mo bẹ̀rẹ̀ láti ìsàlẹ̀. wò ó mo bẹ̀rẹ̀ láti ìsàlẹ̀. mo dára. ẹ̀yà dárí wúru. ẹ̀yà ọmọ dárí wúru. ọ̀rẹ́ mi mo pè ọ́ nítorí o ṣe ti yé mi. ẹ ṣe é finú tán. wọ́n ń gbìyànjú ọkọ̀ ògìní ẹ̀dá ọ̀rọ̀ tí ọjọ́ ikú wọ́n ń gbìyànjú ọkọ̀ ògìní ẹ̀dá ọ̀rọ̀ tí ọjọ́ ikú apanimayọ̀dá ikú àsárá ìlú apanimama. Ikú dóró ikú ṣèkà ikú ṣe yí tán. Ikú dóró ikú ṣèkà ikú ṣe yí tán o. Ikú pa bírí abírí ti kú. Ikú pa bírí abírí rọrùn. Ikú pa kọ̀ọ̀kọ̀ ominú àkọ́kọ́ dà. Ó di gbére o. Sisi Kọ́dírì ọmọ oyè bá mi jí o. Ó di gbére o. Ikú pa Mọ́fì ọmọ Afọlábí o. Ó di gbére o. Bàbá wa ọlọ́fà ìmọ̀ ti lọ o. Ó di gbére o. Ikú pa ìmọ́lẹ̀ ọmọ Alọ́ba Mohbad. Ó di gbére o. bẹjọ tún fúlù kó dọ̀run kó ṣọ̀run re. Ó di gbére o. Akíntúndé Omídínà bàbá Sùwé. Ó di gbére o. Bàbá wa dákun ló lọ kò sí ilé ayé mọ́ o. Ó di gbére o. Prince Adéwálé ó ti dára ọ̀run. Ó di gbére o. Òjò àròwó sáfẹ́ Fádèyí olóró. Ó di gbére o. Ganiyu Oyèyẹmí Ògúnjìmí. Ó di gbére o. Mọ́rẹ́níkejì Adélékè Ẹ̀gbin ọ̀run. Ó di gbére o. Ìyábọ̀ Ògún pẹ̀lú àwọn tó ti lọ o. Ó di gbére o. Ó di gbére o. Òdìlé ire o. Òdìlé ire ààyè ó lọ o. òdìlé ire o. ta ló lè mọ ìgbà tàbí àkókò tọ́jọ́ ikú dìde ẹ máa múra. àkókò ẹni nílé ayé bí ẹni wáyé wà lọ́jà ní ayé lọ́jà ọ̀run nílé. ayé lọ́jà ọ̀run nílé o. 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 àkókò ẹni nílé ayé bí ẹni wáyé wà lọ́jà ní
ṣe àkílódé náà ìgbà tá fẹ́ lówó láyé ń sá ayé ń sáré àti bímọ ẹ̀dá ń sáré.